iṣẹ́ ààbò ìlú orílẹ̀-èdè wa ló ṣe kíni 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 kò sí pé wọ́n tún kó wa lẹ́rú nílẹ̀ wa mọ́ o ó ti ṣe kíni ìyẹn ti ṣe kíni ìyẹn ti ṣe kíni Òṣùpá kọrin kó o ní ìbànújẹ́ ayé mi ó ti bọ́dún ọdún wo ló bá lọ ọdún kíni ọdún kíni ọdún kíni ibi tó bá gbà ibi tó bá ti gbà ibi tó bá ti wà lọ kí la fi wò àwọn onífìwé wo ìwé ẹ̀kọ́ la máa fi wé wíìtì ìwé ẹ̀kọ́ la máa fi ṣe kíni sáà. à ń kí wọn káàbọ̀ sí àárín wa à ń kí gbogbo local government commandant à ń kí gbogbo wọn à ń kí àwọn vice wọn à ń kí àwọn iron lady wa à ń kí àwọn media wa Amazon ladies okay ó ti ń lọ bẹ́ẹ̀ yẹn ó ti ń gbéra à ń kí commandant àwọn Amazon ladies comrade Ìfẹ́olúwa Ìdòwú, you are welcome to our meals. May God bless you. Orílẹ̀-èdè wa máa gbé wa, kò ní gbé àwọn. Àwọn wo ni ò ní gbé? Ọ̀dàlẹ̀ baálẹ̀ kú. Yorùbá pọ̀ bí o. Lápá bí ọ̀dàlẹ̀ baálẹ̀ kú. Ọjọ́ tó mọdé bá múlẹ̀ ńkọ́. Ọjọ́ tó bá bẹ́ẹ̀ dà. Ohun tá à ń pè ní irọ́ o. Mi ò tí gbọ́ àwọn tá a tó ní rọ àní bàjẹ́ àní bàjẹ́ ẹni tó máa bàjẹ́ òní wọlé ẹni tó máa bàjẹ́ òní wọlé ó máa ṣe kí ni ó máa pọ̀. Okay. Tó bá ti ń gbọ́ tó bá ti ń sọ pé abẹ́ invitation à kì í ṣe mo gbọ́ mo yà kí ló wá dé. Mo kàn ń wo àwọn bàbí ìṣẹ̀mó lọ́jọ́ kan láwà nínú odò ọlọ́kadà yẹn kò tiẹ̀ ń kọjá bọ̀ bólóyún yẹn ṣe ń bọ̀ ọlọ́kadà kò gbá ní gbáà. Kí ni mo máa padà rí ọmọ ọdún ọlọ́mọyún kò fò jáde pẹ̀lú ṣọ́ọ̀tì nìkan ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní ilé alẹ́ ọlọ́kadà nìyẹn ó lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Àbígbà tó mọ́ níwọ̀ ló jẹ́ kí n wáyé láì tí gbò ìwọ náà máa mọ̀ lẹ́nu èmi náà dẹ́ padà síbi tí mo ti ń bọ̀. À ń kí ọ̀gá wa media of publicity of the state ọ̀gá wa corporate Oyègúnlẹ̀ Ayọ̀wá tí gbogbo èèyàn ń pè ní Òmeyọ. Yé Adama Tobago Awasi. Òmeyọ kí ló dé? Kí ló dé? Síbi làbórí adé ọ̀gá mi kí ló dé? Ẹ ṣe sí wọn jẹ́ ẹ ṣe sí ìfẹ́ ẹ ṣe sí ìfẹ́ fẹ́ ra mìíràn. Abọ́lá fún ọ̀gá wa ọmọ mi ti bá gbọ́ àwọn ìwà ẹ̀jẹ̀ abẹ́rẹ́ lọ́mọ àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ mi ò lè ṣe pẹ́sàn bò inú tó ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn Yorùbá ló máa ń parọ́ jù nígbà tí wọ́n bá sọ fún mi nígbà náà bá sọ pé mi lè yàn bí mo ṣe gba bí odò lónìí yẹn mo rí ní pẹ̀lú àti ẹ̀pàdé ọmọ ọ̀tẹ̀ ọlọ́run inú ìlú tí mo lọ jásí. Ọkọ̀ fẹ́ wo báyìí lọ́wọ́ ní ìjọba tó lọ. Gbogbo èyí kí ẹ̀ àdínú jẹ́ kí n bá lọ́wọ́. Ìjọ ẹ̀kún fún ìrìn ẹ̀kún ní ọkọ̀ máa ń dájú. Gbogbo Ṣàgámù pátápátá. Látòkì ìjọ Ṣàgámù pátápátá.
ó yá kò ní bàjẹ́ ó yá káàmì gbogbo àwọn àgọ́wò yìí kò ní bàjẹ́. Bá mi Ṣàngó, bá mi Ṣàngó, ẹ ṣàdúrà fún wa. Àṣẹ, àṣẹ, àṣẹ. Àdìbára ifọ̀ ọ̀dì èyí tá a wá sí ní àdìbẹ̀lẹ̀ ìsàtìmọ̀. Wọ́n ní àsọdún lọ sí ìlànà àṣẹ. Lágbára Ọlọ́run àwọn ọdún àdébẹ̀lẹ̀ ní àṣẹ. Ìgbé máa sọ ti àlè tó. Àlè tọ́lá. Ọ̀nà wa bá ń bì olórí àṣìṣe ìpínlẹ̀ òkú àwọn ọgbẹ́ ọmọọba àti àwọn ọgbà náà olórí ọkọ̀ wa máa ń gbà Ìgbòho sà a máa lọ rí a máa bọ̀ kéwì kéwì oníṣà nípa àwọn ọba tó ń kó jẹ báyìí a ṣe jábọ̀ lẹ́yìn ẹ̀ wá yóò ní já wa lẹ́yìn ẹ̀ bó ṣe ń tó ń pa ohun tó ń palẹ̀ rí ohun tó ń palẹ̀ rí òní palẹ̀ fún èyí tó kù díẹ̀ káàtó lẹ́nùmọ́dé ọba sọ́dá yọ̀ gbogbo orí kọ̀ọ̀kan wa pátá báyìí gbogbo ìṣẹ̀dá tó bá lọ́wọ́ gbàgbọ́ ní fún wa àwọn lábàárà yìí tòró kìí ọ̀kan ìṣe lójú orí ara ẹ̀ lójú gbogbo ìṣẹ̀dá tó bá lọ́wọ́ àwọn lábàárà yìí oríkè kúnlé lẹ́yìn ìgẹ̀jà nílẹ̀yìn ìjà kékeré nílékè àtà nílékèlé nílẹ̀ nílẹ̀yìn tó tẹ̀ àgbọ̀gbùkú nílẹ̀yìn tó ra ẹ̀yìn òkúta jákàrà àwọn lábàárà kọjá Yorùbá ló sọ pé ìfọ́tàǹsì yìí ń gbé òun Òkìtì Ọ̀gọ́ tó jẹ́ àdébísẹ́ kíta ní ẹ̀dùn ló kọ́ fún ìjà rẹ̀ ọ̀rọ̀ àwọn táwa wá dọ̀rọ̀ gẹ̀dẹ̀ ta kò sí padò láàárọ̀ sí lásán ọ̀gẹ̀dẹ̀ tó nígbà tó tó ọ̀sán sí lásán ọ̀gẹ̀dẹ̀ tó ṣùgbọ́n nígbà tó dọjọ́ alẹ́ sí lásán ọ̀gẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí fàyà pẹ̀. òun tó bá wà àjà kì í dìmọ́ lógbò lẹ́jẹ̀ àjò ní dìmọ́ lẹ́sẹ̀ ọ̀dọ́ hálà wọ́n ní kò ní hálà orí kọ̀ọ̀kan wà ní hálà àwọn táwọn fi tẹ́tẹ̀lé àní hálà lọ́wọ́ gbẹ́ tó bá lówó lówó àdúró méjì ọmọ àwọn akọ̀ ìjà ní kórè. àṣẹ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe yíwa tádé ọ̀ṣun bàbá ó yá fídíò wa all everything àṣẹ ẹ ṣe ó yá ìṣàdé ọ̀ṣun. Yéèjì intelligent alágọ̀wé olórin tó àwọn ọ̀gá wọn ní Ògùn state ń bì kọ́gá àwọn intelligent pé tẹ bá ti rí wọn pé kẹ connect wọn àti wọn kóun lè mọ̀ wọn sódà pé ìròyìn kò sí dátà lórí fóònù wọn lè fi connect pẹ̀lú wọn pé bóyá àwọn intelligent wà bí wọ́n lè fi kò sí wa ìkàjẹ́ kó wọ́n wà ní wọ́n sàlẹ̀ ẹjọ́ ẹ má ti ọ̀rẹ́ bóyá wà lọ́kọ́ lẹ́yìn wọn sí wàhálà inú ìjókòó sí wàhálà. ọkọ̀ mi wá pẹ̀lú báwo ni ilé ṣe ọmọ ìyá ọmọ ìsìlẹ̀ ìpínlẹ̀ olè sọ̀rọ̀ ṣọ́bọ̀ pé olóòtú wípé àwa kì í sí wàhálà ìṣàkọ̀ wà tó sí wà máa wò ní ẹgbẹ́ mọ́ bí i máa ṣọ́ ní káàkiri àdúgbò tiwa nìyẹn wọ́n máa jẹ́ lọ wọ́n gbé lọ sọ́jà. ọlọ́ba gbọ́ olórí àṣẹlẹ̀ ní òtí fún mi wáyẹ ẹ̀kọ́ yóò jáde.
Are you sure? Dale, get them, Zizi. Àtọ́lọ́ yẹn inú láyé ńlá yẹn gbà dáadáa. Báyìí kẹ́ máa rí lè ṣe báyìí. Èmi kẹ̀lẹ́ mọ̀ tó bẹ́ẹ̀ ni, ok. You don't even have to come race, give me your hand. Okay, have you come race, give me your hand. Have you come race, give me your voice. Have you come race, give me your voice. If you give me my boy, I go high. If you don't give me my boy, I go low. Have you come race, give me your leg. Have you come, give me your leg. If you give me my boy, I go low. If you give me my boy, I go high. Why you, Papa, come and see you. Officer, they got you. They go clean our head, they go say that training. We go Georgia, Chaya. They go say that training. They go Vamos, Paco. They go say that training. Mídíà tó wà ní ìtajì ìrìnàjò tí wọ́n kó síbi ìrìnàjò ẹ̀jẹ̀ kí wọ́n yọjú sí wa bí. Mídíà tó wà ní ìrìnàjò ìṣáájú ìdè ní ẹ̀jẹ̀ kí wọ́n yọjú sí wa ẹ̀jọ̀ ẹ wá sà.
Anybody like that? If you want to be a good leader, join the miracle. If you want to be a good marshal, join the miracle. If you want to be a good leader, join the miracle. If you want to be a good leader, join the miracle. If you want to be a good comrade, join the miracle. If you want to be a good gallant, join the miracle. Join the miracle. Join the miracle. Join the miracle. Happy a good leader. HB, Mora, Mora, Mora. Amazing, amazing, wonderful, amazing, amazing. Sumaya, big
wá bẹ̀rẹ̀ wọ́n ní kọ́ bá wa gbé kúrò. Ẹjọ́ àti yẹ́lò yẹ àti yẹ́lò yẹ jọ. Wọ́n ní kọ́ bá wa gbé kúrò ẹjọ́. Ẹjọ́ kọ́ bá wa gbé kúrò. Omi wọ́ọ̀tà. Omi wọ́ọ̀tà.
àṣẹ. ọ̀tọ́ gbajúmọ̀ tó ń pè ní stroke kò ní jẹ́ ti. àṣẹ àfọ̀gbò. gbogbo àwọn ẹbí yín àwọn ọmọ yín wọn ò ní ná owó ànádà nínú. àṣẹ 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 àṣẹ. ká ṣe ń lọ tá à ń bọ̀ ọlọ́run mọ̀ fi ṣe ẹ̀ṣọ́. àṣẹ àṣẹ. àní jáde lékún lọ́wọ́. àṣẹ àní jáde lárùn lọ́wọ́. àṣẹ. àní jáde lẹ́dọ̀ lọ́wọ́. àní jáde lókun lọ́wọ́. àṣẹ. ní agbára náà ní agbára náà àríjà àríwá. àṣẹ. gbogbo ibi tá a ti ń náwó gbogbo ẹgbẹ́ pátá ẹ̀ wòwó náà. àṣẹ àṣẹ. gbogbo ibi tí wọ́n ti ń nájú ẹ̀ rí ojú náà. àṣẹ. tẹ bá kọ́wọ́ bàpò ẹ̀ wòwó mú jù. àṣẹ àṣẹ. ní agbára náà ẹ̀ ní dẹ́ni ẹ̀. àṣẹ. májàsọ́lá ò dẹ́ni ẹ̀. àṣẹ. gbogbo ẹgbẹ́ pátá ẹ̀ ní dẹ́ni. àṣẹ. ọlá tí ọlọ́wọ́n ọba tó gbé fún májàsọ́lá lọ́jọ́ tèmi tí àwa fi ń tẹ̀lé lẹ́gbẹ̀rún ọlá náà ò ní àṣẹ àṣẹ àṣẹ. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.